Macaroni ọmọ la ọmọ oyè ọmọ de bí iyán ọmọ òkèlè bí ẹ̀bà ó ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Mo gbádùn ẹ Ọlọ́run, mo gbádùn ẹ Ọlọ́run. Ò ní jẹ́ kó rí bí ogun fùrọ̀ àtọwọ́dá bó ṣe wá lọ yan fùrọ̀ àmútọ̀run wáyìí tó jẹ́ pé lọ́dọ̀ ti ẹ fùrọ̀ àtọwọ́dá àwọn fùrọ̀ bàǹbà àwọn ọmúgbàǹbà skit làwọn yẹn yẹ. Àwọn take home for mommy take home to mommy yìí àwọn ló yẹnu lé. Àwọn fùrọ̀ àmútọ̀run wá tó jẹ́ pé Ọlọ́run ló ṣẹ̀dá ẹ rí. Gbogbo ẹ̀yin abdiyabo lọ́rùn, gbogbo ẹ̀yin lọ sí Turkey, lọ sí Japan, lọ sí Germany, lọ ṣe fùrọ̀. Ayé yìí ta po ohun tẹ́ ń ta ohun tẹ́ ń ta tí ń tán lórí igbá. Àwọn ọkùnrin tàwọn tí ọkùnrin àmúyọ̀gàn wọn ò tiẹ̀ náání fùrọ̀ yín mọ́. Bí Macaroni bá máa ṣe skit sí àyàwó onífùrọ̀ ni onífùrọ̀ àtọmú ló máa lò fún skit. Bẹ́ẹ̀ la máa jó tá máa lọ báyìí bí ẹlẹ́pọ̀n kan. Àṣé ìfẹ́ afẹ́dìyẹ wọn ò dénú. Àṣé kò tiẹ̀ rán onífùrọ̀ kò rọ́nà mú. Ẹ rí pé kò fẹ́ onífùrọ̀ àtọwọ́dá, kò fẹ́ onífùrọ̀ àdálé ayé wá yí kádàrá ẹni padà. Fùrọ̀ àmútọ̀run wá irú ọmọ yìí sì ẹ ti mọ̀ pé àwọn eléyìí àwọn raw beauty ni. Àwọn ẹlòmíì ti lo Genesis ayé ẹ ti bàjẹ́, ó ti bó lọ́rùn, ayé ẹ ti fọ́. Ó ti pààrọ̀ fùrọ̀, ó ti di gbogbo bó ṣe pààrọ̀ fùrọ̀ ló pààrọ̀ mú. Gbogbo ọmú ayé kìkìdá plastic ni àti fùrọ̀ ẹ̀ lórí okó yìí náà. Nígbà táwọn tó dẹ̀ jẹ́ pé olóko gidi tí wọ́n ṣe mú yangàn wọ́n bá fi wọ́n lẹ̀ Uncle Gbenga Adéyínká. Ìyẹn náà rí fùrọ̀ Olódùmarè o má mà jẹ́ o oníyangí epo ni mo rùn má bà tèmi jẹ́. Ó kákò ní bí ẹdìyà bó lọ́rùn. Bí Uncle Gbenga Adéyínká ṣe kákò nìyẹn. Ngbò orí fùrọ̀ àdáyébá ò wúlò mọ́. Macaroni lọ gbé fùrọ̀ àmútọ̀run wá natural one. Ẹ wò natural beauty. Gbogbo ẹ̀yin adìyà bó lọ́rùn tẹ́ ẹ ti lo cream táyé yín ti fọ́. Ẹ ti pààrọ̀ fùrọ̀. Ẹ ti pààrọ̀ turkey, pààrọ̀ Germany, pààrọ̀ gbogbo ẹ̀. Ẹ ti pààrọ̀ ọmú, pààrọ̀ fùrọ̀. Ó tán. Àwọn ọkùnrin wọ́n bá dípọ́ fẹ́ ṣe skit ẹ máa wòran ẹ máa wo skit Macaroni lẹ́nu ọjọ́ mẹ́ta. Àwọn onífùrọ̀ ló máa lò, àwọn onífùrọ̀ àtọlọ́yìn ọmọ ọlọ́mọ. Mo like ẹ o èèyàn ní ẹ̀jàre àbúrò mi tó da ọmọ ọlá ọmọ oyè ọmọ àgbógbó màjà. Ngbò bá fẹ́ ṣe skit sí lá máa lọ́bà ẹ̀bí ẹlẹ́pọ̀n kan. Àṣé kò tiẹ̀ débì kankan. Wọ́n ti ní ẹ̀yin onífùrọ̀ àtọlọ́mú skit lẹ̀ yẹ máa fi gbogbo fùrọ̀ yí skit ni a fi ṣe skit. Àfi tó bá ti di oní pé kí wọ́n mú ọmọ lọ sí ọ̀dọ̀ mọ́mì. Àwọn ọmọ ẹlẹ́wà àmútọ̀run wá náà máa mú lọ. So gbogbo ẹ̀yin onífùrọ̀ plastic tà mọ́. Ntẹ́ǹtà ti fẹ́ tán. Ojú ẹ bá lọ di kálánkíní. Wọn ó máa yọ ọsẹ fún wọn gínígíní. Ká bójú bóra kò sọ ní dáláwọ̀ tó jí péré. Ó jẹ́ yé ṣerú òyìnbó yé sunra rẹ̀ ná. Bójú ẹ bá lọ ti kálánkíní. Ó tán ẹ̀yin kàlánkíní. Ẹ̀yin onífùrọ̀ òfò. Ọlọ́mú ike ayé yín tapo. Àwọn tó ń márì wọ́n ti lọ mú àwọn onífùrọ̀ àmútọ̀run wá. Gbogbo àwọn ọkùnrin tó dáa tí wọ́n rí gẹ̀rẹ̀ tó ṣe múrelé wọ́n fi fùrọ̀ àti ọmú yín ṣe skit ni. Wọ́n bá ti fẹ́ ṣe skit tó ti fẹ́ jó bóyá wọ́n fẹ́ jó lórí stage wọ́n fẹ́ jó níbi kankan wá ya gbé fùrọ̀ yín sí fùrọ̀ yín ti di sinimá. Àwọn fùrọ̀ gidi àwọn fùrọ̀ tó lọ́n dá tó wá látọ̀run àwọn yẹn wọ́n á ya fáwọn yẹn yangàn ya lọ introduce àwọn yẹn sí ìyálé ó ta fún yín po. Máa wòrán tiẹ̀ Macaroni ayé ò ní bàjẹ́. Ọlọ́run ò ní yọ̀rọ̀ fùrọ̀ ní skiti nínú skiti ẹ. Fùrọ̀ àmútọ̀run wá tọ́lọ́run dá wá látọ̀run àti ẹwà àmútọ̀run wá Ọlọ́run ò ní dàárín yín rú. Ayé ò ní tú yín ká. Èṣù ò ní tú yín ká, ọ̀tá ò ní tú yín ká. Àwọn onífùrọ̀ skit àti ọmú skit ò ní tú yín ká. O mọ̀ pọ́kùnrin ní ẹ̀mí ní kò wọn ò ní tú kó tí ẹ lè tú yín ká torí o ṣáàrí wọn lẹ̀.
Ọlọ́run ò ní gbà wọ́n lórí skit yín o àmọ́ ó ní ikú tó bá pojú gbà ẹni ẹ̀yin onífùrọ̀ artificial òwe ló ń pa fún ni ipe fùrọ̀ àdáyébá làwọn ọkùnrin ń ta sínsìn ẹ̀yin onífùrọ̀ lẹ́ńbẹ́lẹ́ńbẹ́ onífùrọ̀ láńbébé ẹ̀yin onífùrọ̀ Jámánì ẹ̀yin onífùrọ̀ Amẹ́ríkà ẹ̀yin ọlọ́mú oní plástìkì wọ́n lẹ́ẹ̀tà mọ́ o ẹ ti rí ọkọ̀ Adéyínká sá fún fùrọ̀ pé Ọlọ́run ò epo ni mo rù o ẹlẹ́dàá mi ṣàánú mi ò bá mi ṣẹ́gun fùrọ̀ yìí o àwọn ọkùnrin gan ti dá fùrọ̀ àdáyébá yàtọ̀ sí fùrọ̀ àtọwọ́dá ẹ̀yin onífùrọ̀ àtọwọ́dá ṣe rí nígbà táwọn ọkùnrin bá fẹ́ lọ mú obìnrin tó fẹ́ fẹ́ wọ́n á lọ mú fùrọ̀ àmútọ̀run wá wọ́n á lọ mú ẹwà àti skin àmútọ̀run wá wọ́n á lọ mú irun àmútọ̀run wá ẹ wo ọmọ yìí ṣùgbọ́n tó bá di wípé fẹ́ fi yín ṣe skit àmọ́ fẹ́ gbé yín lọ party àmọ́ fẹ́ show yín pé kán fi yín lọ ṣe show off tẹ́ ẹ̀ nílẹ̀ yẹ pálọ̀ tẹ́ ẹ̀ dẹ̀ nílẹ̀ yẹ kí wọ́n present yín àsìyàwó wọ́n á lo fùrọ̀ àtọwọ́dá àti ọmú àtọwọ́dá àti skin àtọwọ́dá ẹ̀yin obìnrin ẹ lọ ro ọpọlọ yín ẹ lọ ronú yín wò kò dìgbà tó bá lọ ṣe fùrọ̀ tó bá ṣòbò tó ṣèdí tó ṣọmú kan tó yẹlé kò dìgbà náà ayé ẹlòmíì ti bàjẹ́ ó ti bó gbogbo ìgbésí ayé ẹ̀ nítorí pé ó fẹ́ please èèyàn torí ó fẹ́ da ayé àwọn ẹlòmíì tó bá tiẹ̀ sọ fún mi pé ẹ bá rò mí lórí íńtánẹ́ẹ̀tì á ní this woman has used máa ń wò pọ́n èmi níbo mo ti lówó cream níbo mo ti rí tá ń fún mi máa ń wò wọ́n báyìí ni kámbèrè tí pé bí a mo lọ ṣọyàn ṣé ọyàn tó ti flat lẹ́yìn ọmọ méjì mo ṣe fẹ́ lọ ṣe ta ni mo fẹ́ impress táwọn ọmọ mi ti ń súnmọ́ àti máa márì ẹ̀yin aláìníròrè alágalatia gbogbo bí ẹ ṣe ṣòbò ṣe fùrọ̀ ṣọmú tó wọn ò máa gbé yín sílẹ̀ wọn ò máa kò dẹ́ ṣe pé ọ̀tọ̀ ni kí ọkùnrin má fẹ́ fẹ́yàwó ọ̀tọ̀ ni kọkùnrin fẹ́ yàwó kó fonífùrọ̀ àtọlọ́múlẹ̀ kó wá lọ fẹ́ onífùrọ̀ àmútọ̀run wá ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tẹ́ ń tà ti tán ire o shabarikolo.com ẹ káàárọ̀ macaroni ò ní kú láéláé ò ní ṣubú dànù mo gbádùn ẹ wọ́n ṣáà máa lo fùrọ̀ àti ìdí fún skìtì fùrọ̀ àmútọ̀run wá yẹn àwọn ló yẹ pálọ̀ ẹ káàárọ̀.